tún pè àbí tó bá yá wọn ni mo ti tún bẹ̀rẹ̀ wọ́n ti tún pè àbí fi kọ́ èyí sí spíkà jẹ́ kí n máa gbọ́ nǹkan tó ń sọ fi sí spíkà ó ti tún bẹ̀rẹ̀ àbí ó ti tún bẹ̀rẹ̀ fi sí spíkà. ẹ ló bọ̀rọ̀ Sẹ́míù. ẹ ló àti Afisa ògiri létí o. ẹ wẹ fọ̀rọ̀ ògiri lẹ̀ dákun ẹ jẹ́ bá yín sọ̀rọ̀ tọ̀rọ̀. ṣé ẹ rí ṣúgà mọ́ mi yín o tẹ́lẹ̀ máa ń kó búdọ̀gì kiri ládùúgbò wa o mo kàn ní sọ fún yín ní kọ́kọ́ rẹ ti dé o. ẹ ló bọ̀rọ̀ Sẹ́míù bẹ́ẹ̀ ṣe ní dáhùn nu mo lọ́ọ́ kọ́ ṣúgà mọ́ mi yín ti dé onídìí ńlá tẹ́ wọ́n ń gbéra yín kiri o. Ọlọ́run ọba gbà. wọn mọ̀ dáhùn ẹ ló ó ti dìgbà nu tó bá wù yín kẹ́ ẹ wá mo ti jíṣẹ́ tèmi. Afisa.